bàbá wa ọlọ́lá wa àwọn lè ṣe wà á rí mi. والله يعصمك من الناس لا تهاوداها ولا تنشا ولا حول ولا قوة إلا بالله. alága díjẹ́ gbogbo lọ́balọ́ba nípínlẹ̀ Kwara bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin bàbá wa àbá àgbà eléyìí gbogbo jíjẹ́ Emirate lápapọ̀ mo fẹ́ gbọ́ sẹ́wù mẹ́ta tó jiná. والله يعصمك من الناس لا تهاوداها ولا حول ولا قوة إلا بالله. wọ́n ní ní àìnígbàgbọ́n torí òun mú ọjọ́ lọ àwọn sì rántí àwọn ọmọ wẹrẹ nígbà táwọn náà bẹ bí wọn ìyá àti bàbá wọn ní ọmọ ẹ̀jẹ̀rú láńdé ìdùn mọ́ wọn nísì àmọ́ àníwò pé dùn mọ́ wọn káwá kó bá wọn tó bí wọn àmọ́ wọn ní kí n má bí yóò ṣe kí n sálámà sí gbogbo ibẹ sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. wọ́n lé mi tí wílọ́ọ̀kù àwọn òun náà àti ọjọ́ ọba mọ́nìrì ọlọ́run bí ààrẹ léèrè ṣé iye àwọn tá a ṣèṣíra lọ́dún yìí ṣé gbogbo ẹni ọbẹ̀ wá ló lè wá wọ́n nídìí eléyìí ká kún àwọn bí wọ́n bá jẹ ronú olúbẹ̀ tiẹ̀ kún àwọn kọ́ bá àdúgbò lọ́dọ̀ ọlọ́run débi màlíkì yóò fi dírì rẹ̀ lẹ́ta. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. wọ́n ní ká lọ bí àdìsí bàbá wa ìmáàmù àgbà bí àdìsí rẹ̀ a ní bẹ́ẹ̀ ni mo ṣe mẹ́wàá wọn ò ní ṣe yọ̀kan ẹ̀rọ rẹ̀ pé mo ṣe ẹni wo pé sábà láwà lè wọ́n láwù mẹ́ta mẹ́ta. sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bí mo ti wí ó sì ṣe kò ń gẹ ẹgbẹ́ ọ̀pọ̀fẹ́ ọmọ bí ọlọ́run wọ́n ní kí n tó tóbi lóògùn àwọn wípé ká dúpẹ́ bọ́lọ́run nígbà kérésì agbọ̀npa abẹ́ lọ́dún ni ta ni yóò mú bí ọ̀bá jẹ́ ọ̀dà ta ni yóò bí bí ọ̀bá jẹ́ ọ̀dà bàbá wa dà náà ká dìdàkudà ta ni yóò béèrè ọwọ́ àṣàánú wa bí a ti bí náà nì pé kọ́ dákun abẹ́ lọ́dún ni a sì ṣàdéhùn pé bọ́ bá jẹ́ àdá àdùpẹ́ a sì dákun ànábì. Sallallahu alaihi wasallam. lẹ́nu gba kéèyàn ọlọ́run ọmọ ìgbà tá a gbé sẹ́nà láwà lé ìgbà sẹ́nà ọ yàtọ̀ sí ìta fi gbé májẹ̀mú ẹ dákun ẹkún mi ẹgbẹ́ alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Maliki yawmiddin. ẹyọ kan ń ká ọba àṣẹ nígbà mílíọ̀nù bẹ́ẹ̀ ni ìrìn ọ̀bá lọ ọ̀dọ̀ ọlọ́run yẹ̀yẹ́ ni bọ́ọ̀bá sì ṣe ẹyọ kan tó gbà kóun náà ni ó ti ká wá padà ká pé kárakára ìwọ́n bá gbà lóbi yóò kọ́ wa àwọn akàwé ń jẹ́bẹ̀ nígbẹ́ Yorùbá nẹ́bí lábà kára sọ ìmáàmù gbé àná àgbẹ̀ kárakára ẹ wá sọ bẹ́ẹ̀ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ wá pé Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah. ẹyọ kan náà ká gbígbàgbọ́ rẹ bá rí rẹ ní o àwa padà sí gbígbà tó fẹ́ gbéra wa dé lọ́wọ́ bẹ̀rẹ̀ láti rí ẹni ó mú wa wá fọ́lẹ́ ni ó lè mú bí òun mú àwa àti gbọ́dọ̀ rúkùn ń ọ̀bẹ̀wọ́ àjòkó ní náà ni àmọ́ wọ́n ká lọ àwọn náà máa ń sọ ìjìká bá ń bọ́ bá lọ kábí láti rí ọba kárí gbogbo ẹni ọba bẹ́ẹ̀ ní ẹ̀mí kájọ wí má fi Muhammad kún o ẹnu bí a bá ti dá dúró ni ọ dá dúró bọ́ọ̀ bá gbà ó kù lọ́wọ́ rẹ
wọ́n bá sì kájú lọ òjíṣẹ́ náà ń bù dúró lọ ní alábẹ́lẹ̀. Pẹ̀lú òkú òwò ọlọ́run àti ọ̀dà rẹ̀ ká àgbà kó o ṣe bẹ́ẹ̀ wọ́n bá dẹ̀ ní àwọn àdúgbẹ́ àdé àpò ànábì àmọ́ bẹ́ẹ̀ látọ̀dọ̀ bàbá wa má ṣe àkùrẹ́ ẹ̀ bẹ́ẹ̀ má jẹ́ wọ́n kájọ́ máa lérí ẹ ní àṣírí àwọn ìgbẹ́ láyé kéèkú má jẹ́ wọ́n sábẹ́ òjijì ọ̀dà amínà mẹ́ta mẹ́ta bí màmá àgbà ti rí. Amina, amina, amina. Àgbọ́sà lèyìn ẹja gbogbo ẹ̀kọ́ káwá tẹ́sí bàbá wọ bá lọ́rin. Wọ́n lè dá àkọ́kọ́ bá wọn ṣe àti dúpẹ́ ẹ̀pá àdọ́gbùn ní àdúpẹ́ ẹ̀pá wa ọwọ́ akọ́pẹ́ pé tàbí pè mí wọ̀n wá tí ẹnìkan wọn ò wí bẹ́ẹ̀ wọ́n rọ́ọ̀sì àwọn wọ́n lọ́wọ́ àwọn wọ́n sì wá ẹni tí ò lè rìn ní wọ́n gbẹ̀wò ẹni tí ò sí lòsì sì ráyàn wọn ò tún wá wà ẹ mẹ́jọ sọ mí lẹ́nu wọ́n tún náwó wọ́n sàmì wọ́n tún sàmì wọ́n ní adúgbò ọ̀dọ̀ ọlọ́run. Gbogbo iye àwọn tá a pè alóko wọn lọ́jọ́ àtàdírẹ́sì àmọ́ tó máa tó ní àpè wọ́n mọ̀ wọ́n ó sì tó lẹ́nu yóò fún wọn lẹ́sàn-án kò sì ní tó ẹgbẹ́ yẹn tí wọ́n dáhùn wọn láyé yóò sì bá rọ́pò fún wọn bọ́ọ̀sì àmì ọ̀rẹ́ ẹ̀bí rẹ̀ wọ́n nítorí ìdílé ìdímọ̀mù bẹ̀ máa ká kọ torí àwọn ọmọ ṣé àti barama bẹ́ẹ̀ bọ́ọ̀sì ẹ̀ barama dání òbí láti dàmọ́ tọ́ka. Wọ́n ní ẹjọ́ kún àwọn torí ẹjọ́ lérí ro ẹjọ́ lọ́rùn ọwọ́ lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀sìn tó ń ṣẹlẹ̀ láìpẹ́ yìí gbogbo àlọ́kàn àmọ́ ni wọ́n dojú ẹ̀kọ́ jù. Inú àwọn wá dùn pé àsọmọ ọkọ pọ̀ àwọn èèfọ̀hún gbogbo ẹni ọbẹ̀ ẹ̀ka kọ tẹ́lẹ̀ tí òrìbí jẹ́ ọkọ̀ sí kálukú wa kọ́ wìtìwìtì. Ìwé wa ka àwọn pé bàbá mi wọ́n bá bọ̀ yìí o àlàáfíà lulẹ̀ ń wá o lójú ẹsẹ̀ àwọn wá pe akọ̀wé àwọn bí ariwo aróná pé ga onímọ̀lótó ẹnìkan má tó fún wọn lẹ́sì mọ́. Mo bẹ́ẹ̀ bẹ̀ yíò náà mọ̀ bọ́yá ẹnu mi ká lù wọ́n sì tẹ̀lé ẹnu mi ká wọn. Wọ́n lè ní ọbẹ̀ ẹ̀kọ́ sì tún bínú pé ọmọ òfin gbèjà ọba fẹ́ gbèjà ọmọ òní yóò túbú mọ́ òun lérí. Wọ́n láwọn àgbàlagbà bàbá pé ìmáàmù àgbà tó pé ìmáàmù màdé ìmáàmù gàmbá pé wọ́n bọ̀ olóko wọ́n yẹ wọ́n sọ fún láwà o. Jẹ́ wọ́n bọ̀ owó kan tó dáa tó ní kílẹ̀ tó ní ìtumọ̀. Wọ́n láwọn ọ̀sàdélé ṣe bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ kọ́ sí ẹni wọ́n rí oko ẹ̀ṣọ́ àwọn lóòpọ̀ kì í ṣe pé ni wọ́n torí àwọn kan lóòpọ̀ kọ́. Ànábì Ibrahim àwọn kọ́kọ́ sọ àlùbáríkà rẹ̀ lábẹ́ bí àwọn wò wọ́n wá sọ àwọn wọ́n tún wá dé àwọn ọmọ sí àtiwá rẹ̀ pàápàá jùlọ ẹtúndú tó bá kalẹ̀ jáde ànábì Muhammad. Gbogbo àwọn ànábì yòókù bọ́ bá wọn lọ́wọ́ wọn mọ̀ sẹ́ni kàkùkọ́ pa wọ́n lẹ́. Nígbà òkèèrè ti Muhammad. Olùbàbá pa wọ́n lẹ́ dání ó kú má pa wọ́n lẹ́ mọ́.
àwọn náà wá kọ́sì àwọn ànábì méjèèjì inú ìdàbí ẹgbẹ́ àbí ní ẹ̀mẹ́pọ̀ kankan mọ́ èsì ọ̀bọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ìjọ tí àbílẹ̀ àbí náwó sí ànábì Muhammad Sallallahu alaihi wasallam. ọlọ́run kọjá èsì gbọ́gbọ̀ fún pọ́pọ̀ ọ̀sọ̀rọ̀ tá a sọ̀rọ̀ àmọ́ nítorí wọ́n mọ̀ pé ojú ni wá tọ́lá ànábì ní láká ìlú wà láká sàbò àkásúsú tó wà á tàn pé má bàa kí wọ́n wá lé ilé ẹgbẹ́ dàlà bá mi. ìdí eléyìí ọlọ́run àdúgbò lọ́dọ̀ yìí o. wọ́n ní ẹ̀rọ lọ́rọ̀ àbáwọ̀ ẹ̀rọ fúlàní ìwúrẹ́ ń jẹ́ fúlàní Adawallahu ayatahu adawalatahu. ó ní ẹ̀rọ lọ́rọ̀ bá àbálà kò ní yé wọ́n nígbà wọ́n kọ́kọ́ dáyé yìí bẹ́ẹ̀ yóò bá dé máa ní olóko àtẹni wọ́n rí ànábìgbà àwọn má kìjìlá òdì lọ́rí àwọn tó bí àwọn arígbà ànábìgbà ẹ̀ mọ̀ wọ́n tó àwọn lóko kì í ṣe pé wọ́n torí ìgbà wọn tó ti Ibrahima ẹlẹ́ẹ̀kejì ìwé àkàdù kéèyàn máa bí ká àgbálùmọ̀ ńlẹ̀ gbó kí ẹ bá wá ṣe tẹ́tí wọn wà dé ẹ̀sì àwọn wọn ní yọ eminent wọn là ń mọ́tò eminent tó mọ́ eminent gbẹ̀yìn òdúrẹ́ ó ní royal highness náà ó ti tó wọ́n ṣe ọ́kẹ́ ẹ̀fẹ̀fà wọ́n ní ojú oyè ẹ̀kẹfà ń lù oníwọ̀n recognize rẹ̀ mélòó là ń fi gbé mù lù òkú gbọ́wọ́ ìjọba àwọn àgbo kánà tó gbé eminence kú mọ́ jẹ́ríkí mùsùlùmí ọba Sókótó òun ni wọ́n gbé eminence fún bí ìgbà táwọn aláìdá kan máa ń lẹ̀ kọ́lá bí wọ́n bá rí ibi oko wọ́n sì ṣe é wù àwọn lọ́ba àdúgbò míì ṣé èwù rẹ̀ olè níyí bí èdè akẹ́kọ̀ọ́ ìbúlò òsìrì kéèyàn oko yín ni lẹ́yìn ọba Sókótó ọba bọ̀rọ̀nù àti ṣéwà níbí àwọn authentic ká lè pè ní ṣéwù lò aláìyé wù ni a máa ń pè ọ bẹ́ẹ̀ kọ́lá ṣéwù jẹ́ tó yàtọ̀ nígbà àgbàlagbà ńgbà wà wọ́pọ̀ àgìdí wọn máa dùn ẹ́gbẹ́ gbọ́ máa tẹ̀ kólóbà. Ọgbà mi bára wọn ni ẹ gbọ́ àbọ̀lọ́ fẹ́ gbọ́ kọ́ kódà wò ní ibi kún bí ọ̀báyà ní pé ní àwọn bàbá rẹ̀ jẹ́ wọ́n wí ná. Wọ́n ní ọmọ àbíkán máa kàn. Bọ́ ọba kà wọ́n kò wọ́n wá gbé ìkásẹ̀ wọn ní tó gbà ìwọ́pọ̀ ìtọ́rọ̀ Ọlọ́run. Wọ́n gbọ́ wọ́n sì mèsì ọmọ wọn ní bọ̀. Torí wọ́n mọ̀ pé ẹni tó lè gbèdè èèyàn tí ó dé sí lọ́lọ́run ọwọ́ àbọ̀rọ̀ wọn lẹ̀ fọlọ́run. Wọ́n ní bàbá wa ní ìjẹta kọ́lọ́run wọn ṣàlékún kẹ́hìnkẹ́. Àmín. Àti wọ́n máa tọ́ bá a lò gbà. Àmín. Àmín. Wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ ká wá déwájú wọn. Ọwọ́ ní bàbá wa ń jẹ̀rí. Bàbá wa Abdulkadir bàbá wa ní jẹ̀rí. Wọ́n Ṣéhù Abdulkadir wọn náà wí bẹ́ẹ̀. Ṣéhù Abdulkadir. Bọ́ọ̀ bá wí òní ládá. Ṣéhù Abdulkadir. Ẹnìkan wá déwájú wọn wá ń sọ̀rọ̀. Bàbá wa gbogbo òwe balógun alánàmú gbogbo òwe náà fojú ọmọ adé nígbà ìsìn bẹ́ẹ̀ ń gbọ́. Ó ń bọ̀ wọ́n wá kò fúra ó ní sọ náà bílà ní òun èsè èèyàn wọ́n máa gba lè ó lẹ̀ ní.
wọ́n wá ṣe ilé ìkẹ́nẹ́ ọgbà gbẹ́gbẹ́ ní ọba sọ̀rọ̀ gàmbílà bí wọ́n ní ẹ̀dá pẹ̀lú ìlú rẹ̀ wọ́n bá bí ìbò sọ̀tọ̀ ọ̀sọ̀ náà. wọ́n lọ́dọ̀ ọ̀hún ọwọ́ àhọ́ péye ìdí ìgbẹ̀lú lọ́nà wọ́n lọ́ wọ́n sọ̀rọ̀ mọ́lẹ̀. wọ́n wá sọ́jọ́ náà pé torí ọjọ́ ọ̀hún kò tún wọlé yìí mọ́ kò tún délẹ̀ yìí mọ́ ṣé ilé ìjọba wọn dá wàhálà rẹ̀ hù kó kò tẹ̀lé bá tẹ̀ kọ́dà bójú bá rọ̀ tọ́rọ̀ lè kò tó wù mọ́ tí ẹ̀hún ó ti gbọ́ ẹ wo ti àwọn tọ̀hún níjọ́ ti àwọn OPC we are day today and here we are today. wọ́n lọ adúgbò lọ́dọ̀ Ọlọ́run. rí bàbá wí báyìí ká bẹ́ bẹ̀rẹ̀ àdúrà lórí àwọn obìnrin àti gbé wàláì gbogbo jíjóbìnrin Ìlọrin wọn ò ní ju àfàlù mi omi wòlíì ní bẹ lára wọn wọ́n ṣe bá jẹ́ àwọn so ìdìwọ́ tó fẹ́ wọn ọmọ wọn kù á ọdúnpá àwọn ìmáàmù tó dáa wọ́n tó sọ wọ́n ló kọ́ àwọn làákọ́kọ́ ṣàdúrà fún orí wọn tó bí gangan ẹ wò bí wọ́n ti ń wá níjọ tí wọ́n fi bíbí àti bẹ́ẹ̀ wọ́n hàn bẹ́ẹ̀ Ọlọ́run gbà fún àwọn náà gbà fún bàbá wọ́n bá a lọ́rin wọ́n lágbára mẹ́ta ń bẹ béèyàn bá ṣe lẹ́yìn obìnrin yóò ní dùn. wọ́n ti ṣe sẹ́kù yìí lọ́wọ́ ìṣèlú wọn yá. ẹ̀yin náà ṣe sẹ́kù níyì. ẹjọ́ pé mẹ́ta. والله يعصمك من الناس لا تخافك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. bó o bá fẹ́ kó mi ọ́ ṣàdúrà kọ sáámi má bàgùn ọlọ́lọ́wọ́ ojú òde ọmọ. wo tí ọba rí ọmọ yóò sì tún máa rántí pé yóò dé èrè ọmọ. ẹlẹ́ẹ̀kejì bọ́ba ní à ó gbọ́ pẹ̀lú ọwà kọ́dà ó kó gbọ́ ọkọ yọ sáámi. iná ẹ̀lẹ́dẹ́gbọ́n mi àgbààgbà ọ̀pọ̀ nọ nígbà ẹgbẹ́rún mi òróró wọn rí bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta wọ́n mọ ìyàgbọ́nìkà púpọ̀ ẹ wo bí a ti yí kàní ẹ wo alámúnẹ́sì àwọn tó wá dé awáka fọ́ba ẹjọ́ bá nàka lè sí ìyàtọ̀ lónìí yòókù bàbá wọ́n bá a lọ́ní wọ́n ní a kì í pé àṣeyíṣẹ́ ní kọ́lọ́kọ́ gbẹ̀sí yín kọ́ gbà tiwa gbogbo gbọ́jáde lára yín ni ó jẹ́ èèyàn bí a bá wá jẹ́ èèyàn kò ní bí bára wọn sọ̀tá ẹ wá ní ibi ọ̀rẹ́ wọn kẹ́ tó jẹun wọn ẹ sábẹ́ yìí wọ́n wá ní gbogbo ẹni tí ń rawọ́ ra sẹ̀ Ọlọ́run ó sì náà kó yóò bímọ kọ́kọ́ rẹ̀ ní o yóò sì tún alálùbáríkà wọ́n wá lọ́dọ̀ wọn ní bẹ́ẹ̀ tí ń wáyé ẹ̀dùkọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ tí ń wáyé ẹ̀dùkọ́ àwọn ọmọ nítorí obìnrin ọ̀kan ó ṣe gègé mílíọ̀nù èèyàn ẹ̀yìn ni mo dẹ́ ìlú ni yóò nẹ́sẹ̀ ni yóò Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ibi tí ọ̀dà kalẹ̀ Ọlọ́run wà ní jẹ́ galájà pa abú wọ́n bẹ̀ fún nílábà àṣìbú wọn ni nìka pé àkàpé ni bí bódìgásì di ayọ̀ gbogbo ẹ̀. wọ́n ní ẹ̀dá kan ẹ̀ bá wa tẹ́wọ́ àwọn ọmọ omi ọ̀mọ dáàsì omi ọ̀gbàgbọ́ yẹ òkú pé wọ́n ní àlọ́ stadiumu kọ́lá kò jẹun kò sì fún nílò ọdẹ́bọ̀rọ̀ tí ọmọ àṣìé kí wọ́n ní òjèrè àgbowó ká gbogbo ọ̀bá léèrè ládàá kó wọ́n lọ wẹ̀ kú ní òyìnbá wọn gbọ́ lọ. ìdílé bàbá ṣàdúrà fáwọn ọmọ
kálùbáríkà bá ìjẹ́ tiwọn nínú àwọn ògbó ọ̀dà ọjà kan bẹ́ẹ̀. Wọ́n lọ́wọ́ ọ̀jẹ̀ kí wọ́n wúlò, ọlọ́wọ́ ọ̀jẹ̀ wọn lálùbáríkà, ọlọ́wọ́ ọ̀jẹ̀ wọn síjú wọn síbi ẹ̀kọ́, ọlọ́wọ́ ọ̀jẹ̀ wọn bójú sẹ́kọ̀ọ́, ọlọ́wọ́ ọ̀jẹ̀ wọn pàṣẹ ẹ̀kọ́. Iṣẹ́ ọwọ́ ni òròmọdìẹ yóò wá di àṣàgáǹgà wọn ò ní bá a sábì. Òròmọdìẹ ọ̀rọ̀ òǹfàṣà láti gbé àtàwòdì bọ́bá wá di àkùkọ gàǹgà wọ́n jọ máa dẹ́rù bara wọn ni. Náà mo ti padà ẹ láti bá gbogbo èèyàn ló gbé ètò yìí bí ẹ bá kà tó bẹ̀ sí bírì ìwé. Wọ́n yóò rò wọ́n di ẹ yóò di àkùkọ gàǹgà tí yóò di àkùkọ gàǹgà. Àṣà òsì wọ́n lè oṣù àgbọ̀n tẹ̀ níye. Òròmọdìẹ tí ó bá di àkùkọ gàǹgà àṣà ò ní gbé kéke. Àwọn abẹ́rẹ́ ọ̀hún kí wọ́n mọ̀ pa wọ́n rèwerèwe káwọn ọmọ ṣe wọ́n àwọn agbẹ́ni lọ́mọ kí wọ́n mọ̀ máa ti wọn kí wọ́n lè bá àwárí àkùkọ gàǹgà tí ó tún ìsìlámù ṣe tí wọ́n tún lù ṣe tí wọ́n jókòó lé ìyá àtòkò lé bàbá tí wọ́n tún wá róbìnrin fẹ́. Àṣà ò ní gbé o òròmọdìẹ tí ó di àkùkọ gàǹgà kọ́ lẹ̀ gbogbo kan ìwọ́n kọ́ kó tún di nílọ́la. Àṣà ò ní gbé o. Wọ́n ní adébí wọ́n ní bàbá wo Kwara lápapọ̀ àti Ìlọrin àwọn ló ní wọn kéré jọ̀hún. Àmẹ́rò jẹ́ èèyàn wò tó nǹkan bàbá wa wo àgbòdà wà yìí wọ́n ti kọjá ẹ̀yà àkàyè wọn. Wọ́n wọ mílíọ̀nù wọ́n bó ti wá rí lójú yìí òkè tó. Wọ́n lẹ́nìkan wá lórí àwọn onímọ́tò máa gbọ́n lọ ní kílòmù wọ́n lọ́kadà orí kékeré ìkọ̀nù tẹ́wọ̀ ìrà ìkọ̀nù. Nílé kọ̀ọ̀kan láyé kọ̀ọ̀kan ọlọ́wọ́n lu àwọn olú èèyàn kí wọ́n lù àlùbáríkà àwọn òní jẹ́ àbàfúndé. Wọ́n láti àwọn tó ti hàn àtẹnijẹ́ hàn orí ọdẹ hàn ojú ní kọ́mù olè tí ń dájọ́ ìdíkọ̀ ọba dájọ́ lábẹ́ ní èkó bọ́ ọba yọrù lọ́lọ́run tó ọgbà kádàrá wọn náà ó dé èèyàn kí ló ń bá ṣùgbọ́n ẹni ọjà tì kí ló ń bá kọ ọ̀pá wálẹ̀ sí asọ̀bàjẹ́ kì í kéèyàn asọ̀rọ̀ ẹ̀yìn òní kẹ́gbẹ́ ọlọ́run rẹ̀ kán níwọ̀n bá ọ̀bọ̀sẹ̀ nìkan ọ̀sọ̀gbọ́n àbọ̀jẹ gbèsè wọn aṣojú ọ̀dẹ́kùn ọ̀ràn gbèsè iṣẹ́ ni òun ti abájọ ọ̀dọ̀ máṣẹ́ ọba àkóròkò gbèsè wọn ní ká ṣàdúrà gbogbo àgbo ti ga rọ̀mọ́bà wálẹ̀ gbogbo ẹgbẹ́ tí ga ọlọ́jọ́ ga má wàá jẹ́ àgàgà òbí ìjàgbá wúlò fẹ́bí fara fúlù fún ìsìlámù fẹ́yìnléèdè àti lágbàáyé náà ní kọ́mọ àjẹ́ gíga tó dé àwọn olówó àmẹ́nu òsì náà o. Ọ̀rọ̀ nípa ìtọ̀hún ọ̀rọ̀ nípa ìtọ̀hún ìlú ọ̀fẹ́ tọ̀ wọ́n ló ti tóbi mo lérò dégbà fún wọ́n ní ẹ̀tẹ́wọ́ wọ́n lọ́lọ́run yóò gba àdúrà wa níbi ọwọ́ àkàn òní ti gómìnà wa tó ṣe bẹbẹ tó ní kílẹ̀ ọjọ́ yóò gba àbùkù pọ̀ a ti bẹ̀rẹ̀ yíyá yìí àti mùsùlùmí ni wàá gbà ṣe olólógójì ọdún
Aké, Ayán, Abẹ̀bẹ̀, Adọ̀bálẹ̀ ìyàwó ẹ bá wa dìkírì ẹ̀ àṣekè ìtòjú Ọlọ́run ni. Ipò tó Ọlọ́run ṣe jẹ ẹgbẹ́ nù gírántẹ̀ nígbà tí a sílíkà áùsì tí a bá dìde èjìdá tó wá gbé sílẹ̀ jẹ àmọ̀ tó lù gbá wà lọ́wọ́ àkọ́kọ́. Wọ́n ní ìdí eléyìí àti bẹ́lẹ́dọ̀ gómìnà wa, yánni wa, kíláàyìn wa, pírẹ́yà wa tó bá wa gírántẹ̀ tó sáńpẹ̀ tó wá ìdíkílẹ̀ pé henceforth látọdún ní lọ gbogbo ọjọ́ yòówù tí girama bọ́ sí ó ti di working day. Ṣé ẹ gbọ́dọ̀ wà gẹ̀ẹ́sẹ̀ tẹ́ ẹni jẹ́ wà á dé tí ó kó ń parẹ́ ọlọ́mọdé òde bẹ́ẹ̀. ní ìlú ìjọba rárá. Òwe ìlú náà kún kẹ́ bẹ́ẹ̀ bá. ó ń di Yorùbá rárá. ìyẹn tó ṣe é kẹ́ mọ̀ á sì di ẹrù náà. Wọ́n ní báyìí kálukú ọgbọ̀n wẹ́nu àwọn ẹsẹ̀ lẹ́sìn kejì jíjẹ́ gbọ́wọ́ òfònú ọ̀sẹ̀ ni ọmọ owó òfò wáyìí sákẹ́wọ̀ rẹ̀ méjèèjì amánàláàké ọ̀gá àdúrà nígbà yóò ṣe gbòógì àná Ọlọ́run kò sẹ́ni tí ibẹ̀ náà tọ́lọ́run èyí gbà kíbi tí ìgbà sí bí ọ̀sọ̀tọ̀ àmọ́ ìwádìí àwa lọ́dún ni mo fẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́jọ́ papọ̀ mọ́tò lọ́hùn ní ìfẹ́ wa Ọlọ́run bá wa pọ̀ wọ́n lá mọ́nàlá wà ké àtàwa kó àti ìdé ìyàwó tuntun tí ìmọ̀ ọ̀hún fẹ́ tó mú lọ mọ́ká lọ́dọ̀ rẹ̀ amánàkọ̀ Bismillahirrahmanirrahim. Amana rasulu bima unzila ilayhi min rabbih والمؤمنون كلهم آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وإليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين. آمين آمين يا الله. Ó wọ́n ti káwọ́ rẹ̀ wọ́n lè mọ́ jí ìbí rárá ṣùgbọ́n á ní ràbíkà ọ̀ tẹ̀lé. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. Ẹja ṣe ṣe nísìnyí báyìí, the executive governor of Kwara State, he addressed us. The address of the executive governor of Kwara State will follow. After the executive governor's address, the Markaz will follow immediately. May I humbly and respectfully invite the SSG to come and deliver the executive governor's message. You are highly welcome, sir. Àwọn ọmọléèwé kí á tètè tò lẹ́sẹ̀lẹ́sẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìṣẹ́gbẹ́jì tí àwọn ọmọ bá sọ ká máa ṣe Markaz lókù.
Nah, ó ti lọ ní Ìbàdàn.